look like scorpions. Do you object to this? It's just an ordinary name. My name is Benjamin Adekunle. Ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 1936 ni a bí olóògbé Benjamin Adesanya Maja Adekunle nílùú Kaduna. Bàbá ìjọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ nígbà tí ìyá ìjẹ́ ọmọ ẹ̀yà Bachama ti bẹ̀ nípínlẹ̀ Adamawa. Ó lọ sí Government College tó wà lọ́kẹ́nẹ́ ní ìpínlẹ̀ Kogi níbi tó ti gbàwé ẹ̀rí oníwèé mẹ́wàá. Ló bá forúkọ sílẹ̀ nílé iṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 1958 ní kété tó parí ìdánwò oníwèé mẹ́wàá ẹ̀. Ó yege nínú ìdánwò àṣewọlé ló bá tàtàkpòrò ó di Royal Military Academic Sandhurst tí ń bẹ nílẹ̀ Gẹ̀ẹ́sì ni wọ́n bá kó jáde bí ọmọ tuntun ọjọ́ mẹ́jọ lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún 1960 pẹ̀lú ipò lieutenant gẹ́gẹ́ bí apàṣẹ ikọ̀ ọmọ ogun kékeré. Wọ́n gbé Benjamin Adekunle lọ sí Kasai ní orílẹ̀-èdè Congo pẹ̀lú ikọ̀ ọmọ ogun ìṣọ̀kan àgbáyé láti lọ pẹ̀tù sááwọ̀. Ìgbà tó dọdún 1962 Lieutenant Adekunle di olùrànlọ́wọ́ pàtàkì fún ẹni tí ń ṣe gómìnà ìlà oòrùn nígbà náà ìyẹn Sir Agbanubian. Ọdún kan lẹ́yìn ẹ̀ ni wọ́n dá padà sórílẹ̀-èdè Congo gẹ́gẹ́ bí staff captain A fún Nigeria Brigade headquarters tí ń bẹ nínú Luambourg lábẹ́ ìdarí Brigadier B Ògúndípẹ̀. Lọ́dún 1964 Major Adekunle lọ sí Defence Services Staff College tó ń bẹ ní Wellington lórílẹ̀-èdè India. Ní kété tó padà sórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n yàn gẹ́gẹ́ bí Adjutant General ní Nigeria Army headquarters lóṣù karùn-ún ọdún 1965 láti rọ́pò Lieutenant Colonel Yakubu Gowon lẹ́yìn tó lọ kẹ́kọ̀ọ́ sí i nílẹ̀ òkèèrè. Ó padà fa ipò náà lé Lieutenant Colonel James Pam lọ́wọ́ ó sì padà sí ipò àtijọ́ tí ń bẹ lẹ́nugun gẹ́gẹ́ bí apàṣẹ ikọ̀. Ìgbà tó yá ni wọ́n sọ di adarí ikọ̀ Lagos Garrison gẹ́gẹ́ bí Lieutenant Colonel nísànsán. Ìgbà tó gun abẹ́lé orílẹ̀-èdè Nàìjíríà ṣẹyọ lóṣù keje ọdún 1967 wọ́n ní kí Benjamin Adekunle léwájú àwọn ọmọ ogun eléyìí tó kún fún ikọ̀ tí wọ́n ṣẹ̀ dálẹ̀ ìyẹn Battalion 7 and 8 láti gun agbègbè Boni tó wà ní Bight of Benin yẹ̀bẹ́yẹ́bẹ́ lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje ọdún 1968. Èyí rí bẹ́ẹ̀ lẹ́yìn tíjọba orílẹ̀-èdè Nàìjíríà ti rí àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n gbà látọ̀dọ̀ gbogbo ẹ̀yà tí ń bẹ lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí. Lẹ́yìn tán ọmọ ogun Biafra wọ agbègbè Bendel tí wọ́n sì ń gbìyànjú láti wọ ilẹ̀ Yorùbá ni wọ́n bá gbé Adékúnlé ga sí ipò colonel lẹ́yìn tó dé láti Boni. Battalion 6 tó wà lábẹ́ Major Jallo àti Battalion tó wà lábẹ́ Major Ofetu ti Lagos Garrison ni wọ́n kópa nínú ogun láti gba Midwest sílẹ̀ lọ́wọ́ ọmọ ogun Biafra lóṣù kẹjọ ọdún 1967. Ogun yẹn ló ń pè ní Oleku ìjà ọ̀rẹ́. Battalion 7 tó wà lábẹ́ Major Abubakar dúró ní Boni láti lè rí pọ̀ fún ọ̀kankan òfìrí ònà gbá látàrí pé Battalion tó wà lábẹ́ Major Jallo ti ṣe kejì Battalion tó wà lábẹ́ ìdarí Lieutenant Colonel Muritala Muhammed. 8th Battalion nìkan ló ṣẹ́kù fún Colonel Adekunle. Benjamin Adekunle fẹ̀hónú hàn sí iléeṣẹ́ ọmọ ológun ni wọ́n bá sọ Lagos Garrison di brigade nípa dídá Battalion 31 àti 32 sílẹ̀ lábẹ́ ìdarí Major Aliyu àti Major Aman. níléeṣẹ́ ọmọ ológun bá sọ ikọ̀ yìí tòun tàn ọmọ ogun eléyìí tó wà ní Lagos Garrison di 3rd Infantry Division. Àmọ́ Benjamin Adekunle ò faramórúkọ yìí látàrí bí ó ṣe pọ̀ létí tí ò sì lọ pẹ̀lú rògùn tó fẹ́ fi wọ́n jà. Benjamin Adekunle òwúlẹ̀ gbàṣẹ lọ́wọ́ iléeṣẹ́ ọmọ ológun kó tó sọ wọ́n ní kíni. Ẹ jẹ́ á pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Nígbà kan rí once upon a time Oyèdélé Ìgbàyèlọ́lá ọmọ Oyèkànmí lórúkọ tèmi.